أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله يوصيكم ونفسي وتقوى الله. فقد جربت لقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عباد الله تقبلوا من أموركم ظاهرة وباطنة ثم خذوا قول ربكم تبارك جل شأنه. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فاستجيبوا لي وليؤمنوا بي قالوا يرشدون. عباد الله اذكروا واذكركم واستغفروا يغفر لكم وتوبوا إليه توبة نصوحا يتوب عليكم ألا ولا تذكر أكبر ولا يرى تسمعون. ìyẹn sàn lọ́wọ́ wọ́n fi àsìkò ṣe kìlọ̀ fún ara mi àlùfáà náà fi kí apáyọ̀ lọ́wọ́ láti mọ̀ pé ó yá ìjọ kan ń bọ̀ kí a lọ rí pàjọ lọ́wọ́ káwá gbìyànjú láti lè bọ́lọ̀ bá pàdé pẹ̀lú ojú rere ọlọ́run sàjà bá pàdé pẹ̀lú ojú rere o. mo tí èèyàn gbàgbọ́ títí bọ́lọ̀ wọn bá pàdé pẹ̀lú ojú rere wọ́n sàjà ká lè gbàgbọ́ gbogbo ọ̀nà tí a bá sí lọ́wọ́ tí a fi lè bójú rẹ̀ lọ́wọ́ bá pàdé lọ́wọ́ mọ́sá ìtọ́wá síbẹ̀. ìwà dáàwù ìgbésí ayé dáa lò dáa kó ìyọnu ọlọ́run ọlọ́mọsá ìtọ́wá sí. ẹ̀rí lẹ́nu náà akéjì abẹ́tò wá sí. a rí i pé láti fi oṣù kan sẹ́yìn tàbí jù bẹ́ẹ̀ lọ tí gbogbo ẹ̀ ti ń rọ́ gìlàgìlà lórílẹ̀‐èdè wa yìí láti máa gbọ́ ẹ̀sàdúrà orílẹ̀‐èdè yìí ó ẹja ṣàdúrà ẹja bẹ lọ́hùn ọ̀rọ̀ wa tó bẹ lọ́hùn ọ̀rọ̀ wa tó bẹ lọ́hùn ó dà lẹ́ni eléni náà ní sẹ́ńtà náà pè kó bẹ lọ́hùn bá ń bẹ̀. ìfọwọ́lọpọ̀ ọlọ́run tá ń bẹ̀ yìí káàná bá wò ó a rí pé àwọn àdúrà náà bí ìgbàjẹ́ ọgbà ni ló sì fà á. àwọn gbàmẹ̀dá ń pè ní asbabul istijaba wa mawani'u al-istijaba. àwọn kankan ń bẹ tábàbà jẹ́ àdúrà gbà kéèyàn máa ń ṣe jíjáde ọgbà ẹ̀sìn wájú àmọ́. àwọn kan sì ń bẹ tí ìjẹ́kádùá gbà ẹ̀sìn wá fi hàn wá. tí wọ́n lé ní kò sẹ́ni tó ti ẹ̀yẹ yẹn wò ìjà sàdúrà náà ni. ìjà sàdúrà náà ni. a sì lè máa sá máa sàdúrà tá a bá ṣe àkíyèsí ibẹ̀ yẹn a lè lọ́nà lọ. pápẹ́rẹ́ ọlọ́run tó ní ká bẹ̀rù nínú àlùkò àlùkẹ́rẹ́ mo fi má jẹ́ bùsí ẹ̀wọ́ yà ni mo fi má lẹ́ kan nípa àlùkò àkọ́rà one chapter 2 ayah 186 ìyẹn gbọ́n dáyà ẹ̀ sọ ọlọ́run wọ́n ìdá sálàkà ìbáàdì àlùmí ìrẹ́ àná Muhammad tí àwọn kanú àwọn ẹrú mi àbí ẹni ìpìlẹ̀ ọlọ́run wọ́n fẹ́ wá ìdíkítà ìjọ náà bá ṣe bóòlù yẹn sí pè mí tí mo fi dáná wà ní ọ̀rẹ́ ìbò sọ fún yín pé èmi tó fẹ́ pè mo súnmọ́ gan mo súnmọ́ bí o jìnnà rárá òjì kò dáwọ́ta dárí ìdàdàánì tí mo máa ń dá ẹni wọ́n bá pè mí lóhùn nígbà tó bá pè mí mo máa ń dá ẹni tó bá pè mí lóhùn nígbà tó bá pè mí. ṣùgbọ́n kí ni màá fi dá lóhùn ọ̀nìyẹsẹ̀ ìbú ní fóònù àkọ́dé mi náà lónà ọ̀rẹ́ fóònù tó dá yín lóhùn ẹ̀dùn náà lóhùn àjọbẹ́ yára wa ní ìkànnì ìdáná ọba lóhùn ọlọ́run wa tó sọ pé wàlíyú mi nù bí kó sì gbà mí gbọ́ kọ́dà mi ló kọ́ gbà mí gbọ́ mélòó ni ẹ ti ń bẹ náà ba lẹ́nìí tó gbọ́dọ̀ sọ́lẹ̀ lẹ́nu
fẹ́ ká do àgbà ó mutí ó ń parọ́ ó ń ṣe sìnà ó mu sìgá ó mu gbó ó ń lu jìbìtì ó ń gbowó èlé ó ń gbowó ẹ̀yìn ó ń da ẹ̀jẹ̀ lẹ̀ náà nà ìtọ́ ó ń sọ̀gbọ́pọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn ó ń lu jìbìtì ó ń dìtẹ̀ wọ́n náà ti fagilé àdúrà ó ti fagilé ọlọ́run ẹ̀ tí ẹ bẹ́ kí n gbọ́ àdúrà òun náà gbọ́rọ̀ sí lẹ́nu inú rẹ̀ ò dúró ẹlòmíì jí máa nìkan nìrọ̀ ẹ̀ tó tó dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹlòmíì ẹ̀kan lọ́dún ní ọjọ́ ọdún àwọn tó ń rún méjì akásùbà akitì akíṣà àwọn tẹ̀lé wọn ti ń kí pé wọn á dà pọ̀ ni abáda àjẹ kílásìkò tó kálukú ń kí nígbà tó wù lórí díẹ̀ anú àkọwọ́jẹ́ ká àdúrà gbà ní káwọn náà gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu káàkiri ilẹ̀ ń dọ́nà ọba dùn ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà sì gbogbo ńdá máa jẹ ńdá máa mu ńdá máa wọ̀ kọjá nǹkan àlàálí kọjá ìdọ́nà ọba fẹ́ níjọba níbi mọ̀ sísàrà nínú àdé ìsọ̀rí Muslim àbúrò ọ̀gá wọ́n lè sọ pé inna Allah tayyibun la yaqbalu illa tayyiban ọlọ́wọ́ ọba àdékẹ́ ọba mímọ́ ni onígbà nkálọ́wà ní kíkẹ́ náà jẹ́ mímọ́ ó ní inna Allah amara al-mu'minina bima amara bihi al-mursalin ọlọ́wọ́ ọba àdékẹ́ ọlá pa àwọn olùkọ́ náà ọba gbọ́dá sẹ́ irú àtijọ́ pa àwọn ànábì ọlọ́ kí làtijọ́ pa àwọn ànábì ọlọ́ kaba wọnú Suratul Mu'minun àyà 51 ọlọ́ni yàrá rusul ọlọ́gbọ̀fẹ́ yóò jíṣẹ́ kúlù min tayyibat gbogbo dábà fẹ́ jẹ ẹjẹ ọjẹ dáadáa ẹ má jẹ ntí ọ̀dá ẹ má mu ntí ọ̀dá kí ni dáadáa ni pé tọ́lọ́ bá pè ní dáadáa ní ká jẹ òní ká mu olùbákanná wàá má lè saliha ẹsẹ̀ máa ṣe rí inni bima ta'maluna alim ìlú ọlọ́wọ́ bá máa kún tẹ̀ ṣíw àṣetọ́lọ́ pa àwọn sẹ́nu kúlù min tayyibat ẹjẹ dáadáa ẹsẹ̀ dáadáa ẹjẹ dáadáa ẹsẹ̀ dáadáa ìgbà tó bá yẹ sọ́dọ̀ mọ̀ mí ní Suratul Baqara 132 aya 172 la pé ya ayyuhal ladina amanu kulu min tayyibati ma razaqnakum àgbẹ̀ ìtì ẹgbẹ́ lọ́wọ́ bá gbọ́ ẹ̀jẹ̀ nu dáadáa láṣẹ fún yín. ọ̀pọ̀ àwọn ànábì Ọlọ́run láṣẹ kí á jẹ dáadáa kí á mu dáadáa ọ̀pọ̀ fúnà láṣẹ ká jẹ dáadáa ká mu dáadáa. kábàáwo tí ń jẹ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ní kálukú ń jẹ haramu ẹ̀rọ gbógbédé àǹkìlá àti jẹ́ anu wa sọ ẹnìkan ọlọ́kùnrin kan rìnrìn àjò rìnrìn àjò ẹgún gbogbo ẹsẹ̀ burúkú orí ẹ̀dá kókó nínú nǹkan tó náà sì fi máa ń gbàdúrà yẹn kí ẹ̀jẹ̀ rìnrìn àjò nígbà táwọn fi sọ lọ́wọ́ àwọn tó máa ń gbàdúrà rẹ̀ ó ní dáwọ́ ti sáfẹ̀ ẹni bá jẹ́ rìnrìn àjò ó lọ́ máa ń gbàdúrà rẹ̀ ó wá lẹ́ dáǹsẹ̀ rìnrìn àjò ẹgún kéde pé gbogbo ẹsẹ̀ ló burúkú orí ẹ̀dá kókó ó lọ́wọ́ ànáwọ́ sí sámà ìjọ náà wá pé yàrá yọlọba mi o yọlọba musa ntọrọ o ní sọfẹ wẹti ntọrọ yi wọ́n ma dààmú haram nǹkan tó ń jẹ haramu ni wọ́n ma ṣirabu haram nǹkan tó mu haramu ni wọ́n ma basu haram olùkó dàtọ tó wọ sọnù owó haram ló fi ra wọ́n kó zẹmi haram wọ́n kó zẹmi haram ó dà njẹ́ àbí tọ́ dàgbà nǹkan haramu ni àmì wà ní. Fana istajabu lahu bóòlù ọba sílẹ̀ gbà mẹ́. wọ́n ní bóòlù ní ọlọ́ọ̀bá sílẹ̀ fẹ́ gbàdúrà ẹ̀ gbogbo tí ń jẹ lọ́nàbọ̀ fẹ́ gbogbo gbèsè ayé haram ìmọ̀ tẹ̀sínú haramu kò ní jẹ́ kọ́lọ́ ń gbàdúrà èèyàn mélòó ní wa wá ní ọjà haramu dé mélòó ọkọ̀ pẹ̀lú àwọn afẹ́sì tó ẹ̀jẹ̀ wọn sábà haram àwọn ní wọn tẹ́wọ́ tẹ̀sílẹ̀ haram àwọn náà ní àbáyé olókù àbá náà kọ́ ni gbogbo nǹkan kí nǹkan àwọn náà ní ẹ̀ńbẹ́ díẹ̀ àwọn náà ní wọ́n ṣàdúrà àbúlégún kólóró kódà náà ṣàdúrà fáwọn olè àwọn rọ́bà wọ́n ní jẹ́ àbú wọn àwa ní wọ́n ṣàdúrà àdúrà gbà àti òní gbà nípa àwọn náà ọ̀dà sọlọ́n inú nǹkan tí tó ń jẹ́ kádùá gbà ní ká máa pàṣẹ dára ká máa kọ́ bàjẹ́ ká máa fira wa lẹ̀ láti máa dẹ́ṣẹ̀
ndo kan nabi sala o de lo ba yin so be muru bil ma'ruf wa nahy anil munkar e ma pa se da e ma o esma ko baye ko blan ka yo ni so de ke to ma ko lo ba la se ji bula is gailo e ma wa mi ni ara na se ni oni na yin se e ma to mi oni fún yín oni ka ko ma pa se dáadáa na ka ma ko ìbàjẹ́ e yo ni pa se dáadáa ko na ma si dáadáa e oni ko ìbàjẹ́ ko na jìnnà sí ìbàjẹ́ nínú ti ja do gba oni pé kí a má gba ìbàjẹ́ láàyè nínú ilé wa nínú iṣẹ́ wa ládùúgbò wa nínú ìlú wa wọn náà la ń kọjọ kó bá ní ìbàjẹ́ lẹ́nu ó dàbẹ́ nípa bẹ́ẹ̀ máa pọ̀ bàjẹ́ ìgbé wa ládojúgbò àdúgbò ayé ti gbà ní ìdá àsìkọjá ní ìtọ́ kọjá ní ìsìn àìmọye àwọn èèyàn ní ẹmúra wọn ní ẹsẹ̀ ọdún olólùfẹ́ ẹjọ́ bá tẹ́tà wọn ní àwọn ọmọ ìlú gbogbo ayé ṣe nìyẹn gbọdọ̀ rí bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí gbogbo lẹ́yìn òun náà ní ká yẹra wa o káfá bẹ́ẹ̀ kájú àwa gbà ala kì í jẹ́ lọ́ọ̀lọ́ọ̀n ala ti gbọ́ sọ̀rọ̀ ọ̀kalẹ̀ náà láti gbọ́ náà bá gbọ́ a sì máa pàṣẹ dáadáa a sì máa kọ ìbàjẹ́ bẹ́ẹ̀ lọ káfọ́ gbàdúrà kọ́lọ́ gbàdúrà wa ربنا تقبل منا انك سميع عليم وتب علينا انك تواب رحيم اللهم لا ترنا لك وقم من هذا الذنب الا غفرته ولا هم الا كشفته ولا غم الا فرجته ولا فضل الا نفسته ولا عيب الا سترته ولا فضل اسلاك ولا تائب الا قبلته ولا مؤتي الا قوته اللهم نسالك الحلال في جميع امورنا اللهم اصلح حلالا يا رب العالمين اللهم اصلح حلالا يا رب العالمين يا سيد العالمين اللهم آت نفوسنا تقواها وزكيها أنت خير من زكاها أنت ولي مولاها اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف الأبصار صرف قلوبنا على طاعتك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم يسر أمورنا كلها بين اليسر واليسير اللهم امنا باوطاننا اللهم امنا باوطاننا اللهم امنا باوطاننا وفي جميع اوطان المسلمين يا رب العالمين اللهم نسالك الامن والامان والسلام والاستقرار في هذا البلد اللهم نسالك الامن والسلام والامان والاستقرار في هذا البلد اللهم اجعل رحاك بلد امنا مطمئن سخاء رخاء وسائر بلاد المسلمين يا رب العالمين اللهم اصلحنا واصلح حكامنا وولاة امورنا واصل علماءنا واغنياءنا وفقراءنا اللهم اصل شباب المسلمين وقضايا المسلمات اللهم اصل نساء المؤمنين في كل مكان يا رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم نتوب من جميع ذنوبنا كلها ما قدمنا ما اخرنا علنا وما اسررنا على امرنا انك انت علام الغيوب اللهم اغفر ذنوبنا كلها دقها كلها سر وعافيتها يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين واذل المشركين واقم الظالمين واخذ من الخزاكين وادع اعداءنا واعداءك على دينك وادع اوليائك في كل مكان اللهم انا نجعلك في نور اعدائنا ونطلبك بشرورهم اللهم اعداءنا عددا وعليه مددا يا سيد رب العالمين اللهم بارك للمؤمنين في كل مكان اللهم في فلسطين اللهم في فلسطين اللهم في فلسطين اللهم انظر مسجد الاقصى من براثين اليهود اللهم اجعل مسجد الاقصى عاليا سامقا واسمع الصلاه في كل نماز يا رب العالمين اللهم اغفر لنا ولوالدنا والمؤمنين والمؤمنات ولعلمائنا ومشايخنا واخواننا واخواننا ورجال المسلمين الذين سبقونا بالايمان اللهم اغفر لهم واسم دخلهم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وبارك على محمد كما بارك على ابراهيم الى انك مجيد سبحان ربك رب العزه عما يصفون والسلام والحمد لله رب العالمين.